أن المال owó tẹ rí yẹn. مثل حية ó dàbí ejò. فيها سم ìwọ tí pani wà lára ejò. وترك àpòrò sì ń bẹ lára ejò. فترك فوائد àpòrò owó làǹfààní owó. وغير سم ìwọ owó lè parun tó ń kó parun bá wọn ti ń kó parun bá. فمن يعرف فوائده ẹnì owó tó bá ti wá máa ń fa ní owó. وغوائله tó bá sì ti mọ ìparun tí owó kó bá ní. أمكنه أن يحترز من شره nígbà tó máa ń fa ní owó àti parun owó yọ̀rọ̀ ọlọ́run kó lè sábà burú owó. ويستدر من tí o bá ti máa parun owó ọ̀sán fún tó bá ti máa ń fa ní ẹ̀ ọ̀ máa ń fa ní ẹ̀. أما فوائد المال yóò dàbọ̀. فتنقسم إلى دنيوية ودينية. àǹfààní owó kú sí méjì. àǹfààní owó ó kú sí méjì. ìlàdùn ìyàwó ìyàtì. àǹfààní owó wúlò báyìí tó. ودينية. ó sì wúlò fẹ́sì. أما دنيوية àmọ́ àǹfààní owó láyé. فالخلق يعرفونها gbogbo àwọn ẹ̀dá náà la máa àǹfààní ẹ̀. ولذلك تعلقوا في طلبها. àǹfààní tó wó sí láyé la fi ń para wa torí bá ṣe ni. gbogbo ara la máa ọmọ àǹfààní tó wó sí torí ẹ̀ la fi ń wá wọn fún wa. وأما الدنية àmọ́ àǹfààní owó fún ẹ̀sìn fún ọ̀run. فتنعصر في ثلاثة أنواع. wọ́n tó o bá lówó tó o bá rí i lò fọ́nà mẹ́ta yìí ìwọ owó ní bá ọ lò ọ́ láǹfààní ẹ̀. أحدها wọ́n tó o bá ní díẹ̀ tó o bá lò sí ọ̀nà mẹ́ta tí mo fẹ́ kà fún ọ yìí. ó sì ṣe kí ọmọ tó o bí gan ó ṣekú pa ọ́ lérí ẹ̀. ó sì ṣe kí aya rẹ̀ gan ó ṣekú pa ọ́ lérí ẹ̀. ó máa ń rí pé wọ́n pa ọ́ wọ́n lọ sí parẹ́. torí mo ti sọ fún ọ pé ìwọ ni àpòrò sì ni. ẹni tí ọba máa ń ná síbi tọ́lọ́ máa ní àná sí yóò di ìwọ fún. ẹni bá sì ná síbi tọ́lọ́ ní ọ̀nà sí yóò di àpòrò fún. أحدها ọ̀kan nú ẹ̀. أن ينفقه على نفسه. olówó gbọ́dọ̀ ná owó fún ara ẹ̀ àkọ́kọ́ mi. wọ́n àǹfààní owó táàrí pé ẹni tó ní owó tó bá ná táàrí pé ọ̀nà fẹ́sìn ọ̀nà fọ́ọ̀hún òun ní kẹ́ni tó ní owó nǹkan náà fẹ́mi ara ẹ̀. إما في عبادة inú kó fi sí lọ́hún. كالحج inú kó mú owó lọ hajj. والجهاد. dákúndákún ń bọ̀. tàbí kẹ́ yàrá ń bẹ ní ìdí ń bẹ òkè dákúnrẹ́ òun mẹ́ta. dákún òun bẹ lọ mẹ́ta òun bẹ jẹ́ àlejò tó wọ́n fi lè bá ọlọ́run. ó sì lówó àti rẹ̀ ó sì rẹ̀. bọ́lá wọn bá yọ lọ́wọ́ rẹ̀ oníkímọ́tò rẹ̀ máa jáàmù. bọ́lá wọn bá yọ lára rẹ̀ aníkó gbà lọ́wọ́ rẹ̀ ńgbàkúgbà. bọ́lá wọn bá yọ lára rẹ̀ aníkó sòwò bọ́ sọ́ọ̀tì. ọmọ mi ń tẹnu wọn bá ti pọ̀ tó ìyá rẹ̀ ń bẹ̀ pé dákun mọ́ fẹ́ di alájà. bàbá rẹ̀ ń bẹ̀ pé dákun mọ́ fẹ́ di alájì. dákun rẹ̀ ní oṣù lẹ́yìn àti rẹ̀. wọ́n gán fúnra ẹ̀ lòún retí pé kí ìwọ owó kọ́ wá pa ọ́. كالحج والجهاد. وإما بالاستعانة على العبادة. owó tí yẹn ní tó fi wá ìrànwọ́ báwo lòun ṣe bẹ́ẹ̀ rọ́lọ́hún sùn tọ́nà fún ara rẹ̀ náà tẹ̀sí ni. كلمة عمل bí owó tó fi jẹun síkùn rẹ̀. والملبس owó tó fi wọ aṣọ sára rẹ̀. والمسكن owó tó fi kọ́ ibùgbé rẹ̀ tó ń gbé. وغيرها من ضرورات المعيشة. àti ní gbogbo ń tọ́ yàtọ̀ sí tí mo wí tí mú kí sẹ̀mí yẹn obì rọrùn láyé. فإن هذه الحاجات gbogbo àwọn bùkátà tá a kálẹ̀ wọ̀nyí. إذا لم يتيسر لم يتفرج القلب للدين. èrí lérí tó dé irun jẹ́ rí tó jẹ èrí aṣọ rí tó wọ̀ ọkàn rẹ̀ ò ní sísì náà. والعبادة bọ́ba lówó ọ̀nà tá a gbà ní àti inú ọlọ́run fi dùn jẹ́ ń tọ́ da síkùn rẹ̀ òun ni kò lówó kó tún máa mú gàrí pẹ̀lú pamọ́ gbogbo gbà. ọlọ́run sọ fún ọ pé ẹ dẹ́kun ọlọ́run sọ fún ọ pé mo fún ọ ní akọ̀yà ọ̀hún bí kọ̀yà yóò yí ọ lọ́wọ́. ẹlòmíì ẹ̀yin náà máa rí wọn ẹlòmíì lówó tó yẹ kó jẹ ń tọ́ da ẹlòmíì lówó tó yẹ kó wọ ń tọ́ da ẹlòmíì lówó tó yẹ kó gbélé tọ́ da. ọwọ́ apẹ́ kọ́ má dìbò ọ̀ jẹun re òun pé kówó má tán ọ̀ owó tó rí òun pé kówó má lọlẹ̀ ọ̀ ògìlì rí ẹ̀mí rẹ̀ ń gan ní ọ̀kọ̀ọ̀kọ̀ sípèlè ọ̀pẹ ọlọ́run gbowó ikú lọ́wọ́ ẹ̀ lẹ́yìn gbé bẹ́lẹ̀ mi.
ẹlòmíín bẹ bá rùn díẹ̀ bá ṣe bá mo rí bá ṣe tó bá lọ ọ̀dọ̀ dókítà tó máa ní kó mú ordinary 300 naira wá yóò ló pọ̀ jù 300 ó kú lásán nítorí àbá. وما لا يتوصل dákun má ti lò. وما لا يتوصل إلى العبادة إلا به. gbogbo tí ò ní já ọlọ́run sì ni àfi tá a bá rí nǹkan náà. وهو العبادة. ẹ̀sìn lòun náà àkọ́kọ́ nù. owó téèyàn ń ná fúnra rẹ̀ gan-an ó fi sin lọ́run. owó tó ń ná fẹ́mi ara rẹ̀ owó tó ń ná sí ibùgbé owó tó fi wọ́sọ̀ yẹn wọ́n sì gbogbo àwọn alága pátá ẹ wọ́sọ̀ tó dá gbogbo àwọn obìnrin àwọn náà wọ́sọ̀ tó dá gbogbo àwọn àpá èyí náà mú kéwú yàn ké gbogbo àwọn bàbá wa yìí àwọn náà ń dán ẹsẹ̀ wọn ń dán ojú wọn ń dán ẹlòmíì ò kéwú bọ́pẹ́ báwo lè ní tó bẹ́yìn olówó tí ní àmọ́ àti kọ̀ọ̀kan tá a máa mú òde báyìí àwọn ọlọ́wọ́ mi ń bẹ́ ànàmọ́ wọ́n lè lójú ẹ̀bí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún sílé yóò máa mú lọ́kọ̀ọ̀kan èyí tí ò ní fọ́ọ̀rùn kan mẹ́ẹ̀ tí èkún bẹ bí wọ́n ọ̀bá lè lélẹ̀ yìí ò lè tó wọn àmọ́ ní irú ọjọ́ pé ojú pé ayé pé ìjọ pé bí irú òní ìwọ náà ní kọ̀ọ̀kan tó gbé wọ̀ bí irú tèmi yìí sáà lòdì wá sí ni ó sì fọkàn sọ wọn máa wò wọn náà pé olówó lòun náà òun sì máa bóun ti bàbá bàbá sì rí àbá lóko ìjọ àbá. فأصل الكفاية tọ́ kí ẹ̀ ń wá báyé òun ó ṣe dáa. من الدنيا للاستعانة على الدين من الفوائد الدينية ọ̀kan nù ìṣó. ثانيا tó o bá lówó ọ̀nà tó gbà náà tó o fi ní sẹ́rí nínú nǹkan kọ́kọ́ náà fúnra rẹ̀ èyí ò nù. ìran owó kejì ọ̀nà tí yẹn ń náwó sí olókùn sí mẹ́ta ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí yẹn ń náwó sí tí ìwọ owó òfin ní pààyàn tí ó fi rí àpòrò owó ọ̀nà kejì. ما يصرفه إلى الناس òun lówó tó ń ná fáwọn èèyàn òyìn ti kó lára rẹ̀ owó tó ń ná fẹ́ lòmí. وهو أربعة أقسام. ìran owó tá a ná fẹ́ lòmí lẹ́ni ni. الأول àkọ́kọ́ nú ẹ̀. الصدقة owó tó fi ṣe sàrà. ومظاهرها كثيرة مشهورة. gẹ́gẹ́ bí mo ṣe wílẹ̀ kan pé mo fi Mákà ṣe sàrà fún ọ. mo bu wọn torí Ọlọ́run. kó wo ẹgbẹ́ ìyá rẹ̀ àbí ìyá rẹ̀ léyà níbọ̀ yìí ẹlòmíín ti ń dájọ́ léyà látẹ̀sí ni bó ní ṣe pẹ́ran léyà wọ́n wá rí pé rọ́ọ̀mù bá wọn wá rí pé ìyá yìí ìyá rẹ̀ ni bàbá yìí bàbá rẹ̀ ni kò ṣòro owó ẹran léyà ó ní ìyá tó lé Ọlọ́run lọ́wọ́ léyà mọ́ yọ fẹ́ ìyá wèrè yọ lé mi ló ṣe ibú ọdún kò ní máa jẹ́ òwì máa sàdàkàtù ni sàránù bọ́ọ̀ bá lówó kì í sí tara tiẹ̀ nìkan ó ní tẹlómi máa bọ́ọ̀ máa sọ pé njọ́ tí mo ń ṣiṣẹ́ owó yẹn mi ìṣirò tiẹ̀ máa wọ́n ò ní lẹ́gbẹ́ yes ọgbọ́dọ̀ ṣírò tẹlómi máa sàdàkàtù owó tó fi ṣe sàrà gbogbo ilẹ̀ máa bá ní sàrà èso. الثانية ó ṣe mí láàánú fún ẹ ọlọ́dọ̀ àwọn àbá wọn ní sàrà yọ sí ọ ó ní ọ̀nà ọ̀tún lọ́gbà bọ́ ní òsì wọ́n máa ń já àwọn onírọ́ ni kúkú ògidì èlò ló fi ṣe sàrà èlò ni ẹnìkan wá bá mi ń jó ní ìmọ̀ ní ìhín ó ní kí n dákun kí n pa adìẹ kan mo ní adìẹ mélòó ẹyọ kan mo ní mo sọ ọ́ di mẹ́ta ó ní kí n má pa fóun kí n sáfi ṣe sàrà ni mo ní ọ̀dà mẹ́ta tí mo wí èmi ọ̀pá kan lọ́dọ̀ mi wọ́n lọ́ọ́ pa méjì lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó yá dọ́lọ́wọ́ yọ àǹfààní ẹ̀sìn ni pé ọba rẹ̀ ọ̀kan náà àwọn ọmọ mi wúwú díẹ̀ tó tó àárẹ̀ tí gbé ẹlòmíì sọ́run báńtí ń dá ẹdí ẹ̀hún dùbúlẹ̀ ọmọ kan yín rẹ̀ dára ń gbóná kí lápá díẹ̀ ṣẹ́tẹ́ ní ọba dìde fò ó bí mo bá jẹ́ àti ìgbà pẹ́ díẹ̀ ẹ̀hún bọ́yá ẹ̀jẹ̀ ọmọ ni ó di wọ́n sọ fún wọn kí wọ́n ṣe sàrà àwọ̀ níwọ̀ olóòṣè àánú ẹ̀ ń ṣe mí. الثانية المروءة. náà kọ́nà bí ẹ bá fi Ọlọ́run tàn ọ́ ẹ dákun bí ẹ bá fi Ọlọ́run tàn ọ́ tó o mọ̀ pé ń tàn ọ́ ọ́ á tàn ọ́ pé kò ṣe sàrà má jà ìlú ọmọ bàtà yìí ń bi àlífà àwọn bẹ́ẹ̀ Ọlọ́run ọmọ oníbàtà tá ànábì wọ́ bẹ̀rẹ̀ wọ́n tó wọn wá gba bàtà wọn wá kìsì ẹ̀ ọ wá wọnú ilé ọlọ́ fún olówó tó ó lọ ṣeun tó kó bàtà ànábì wá fóun nígbà tó lọ tán àlífà wa ni òun mà pé kì í ṣe bàtà ànábì o ó kúrò ní àmọ́ bí ọ̀bára ànábì fi jẹun lọ́dọ̀ òun ta ló tún fẹ́ fi jẹun kì í ṣe wọ́n tí ì jẹun ọ̀rọ̀ lọ́hùn pẹ̀lú ànábì fi jẹun lára rẹ̀ bọ́ọ̀ bá jẹun ọ̀rọ̀ lọ́hùn pẹ̀lú ànábì fi jẹun lára rẹ̀ wọ́n sì rẹ́sùn fi jẹun lára rẹ̀ sàdàkàtù bọ́ọ̀ bá lówó tó ọba fẹ́ rí oró owó bọ́ọ̀ bá fẹ́ kóró owó ọba máa ṣe sàrà. الثانية ẹlẹ́ẹ̀kejì nínú owó tí yẹn á ná fún yàn pẹ̀lú ànábì fi jẹun lára rẹ̀
bọ́ọ̀ bá jẹ́ wọ́n rọ́lọ́run pẹ̀lú ànábì bí jẹun lára rẹ̀ wọ́n sì rẹ́sù bí jẹun lára rẹ̀. Sàdákàtù bọ́ọ̀ bá lówó tó ọba fẹ́ rí oró owó bọ́ọ̀ bá fẹ́ kóró owó ọba máa ṣe sàrà. الثانية ẹlẹ́ẹ̀kejì nínú owó tí yàn án ná fún yàn. المروءة owó ọmọlúwàbí ọgbọ́dọ̀ ọmọ náà. ونعني بها صرف المال إلى الأغنياء. ìta míìnì pẹ̀lú owó ọmọlúwàbí yẹn ni kó lówó náwó fólówó ẹgbẹ́ bí irú báwo. dákun bí irú káwọn olówó máa ṣe bá dé olówó nìwọ olówó lòun ó wá ṣe bá dé ó wá ní kí mo lè fún rí o wá lọ wá kọ́kọ́rọ́ mẹ́sìkìsì kan tó dáa ó ní happy birthday ọba ju kọ́kọ́rọ́ mẹ́sìkìsì sí olówó náwó fólówó nù ọmọlúwàbí yìí wọn á náró ẹ èso á. والإسراف في الضيافة. owó téèyàn ná fún àwọn ẹni yìí wà àwọn olówó àwọn ní irú àwọn àwo àwọn ọba irú àwọn àwo àwọn adájọ́ irú àwọn àwo àwọn gọ́fúnà irú àwọn àwo àwọn lọ́yà àwọn yẹn níyì tí wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n pẹ̀lú wọn máa ń jọ ṣe ọwọ́ àbùn wọn lówó torí ijọ́ tó nídìí wọn. bí àwọn tó wà ń kò tó ga yóò ga ọlọ́pàá yóò ga mí ọmọ tó ń ṣe nǹkan tó mọ̀ pé kò lówó àmọ́ níyì ó sì láṣẹ ọ̀rọ̀ yìí ó ń gbé ọkọ̀ ń gbà torí ijọ́ tí wọn náà bá nídìí ẹ̀ bọ́ bá ti pè lọ́wọ́ kẹyọ́ dáhùn. inú àwọn tí ò sí nípò ayé tí wọ́n jẹ́ abiyì wọn ò sí nínú agbára kẹnu agbára ayé àbáwọ̀ wà nínú agbára ọlọ́run òun làwọn afá abiyì làwọn náà owó tẹ ẹ bá fún wa èsì kéésì pé fún wa nítorí bára àbá wa kí ọ wá bẹ́ẹ̀ ti ń ṣe níṣì pé àwa bí gbogbo àwọn àbá ayé àtàwọn ọmọ akéwò ti máa ṣe wọn ní sára ìdá sì ní bọ̀ ẹlòmíì ó ti di péńté fòní ẹlòmíì ó ti pé táàbì sí lálejò ni owó téèyàn bá ná fún abiyì èèyàn bẹ́ẹ̀ fídì àpàtì tó fi gbà á lálejò èyí ò náà nú ẹ̀sìn ni ìran àlejò mẹ́rin ní bẹ́ẹ̀ téèyàn máa gbà mẹ́ta ìran àlejò mẹ́ta ní bẹ́ẹ̀ èèyàn máa gbà àlejò ayé èèyàn sì máa gbà àlejò ọlọ́run èèyàn máa gbà àlejò oṣù mẹ́tẹ̀ẹ̀ta nù àlejò owó làlejò ayé bọ́ bá gbọ́ bá lálejò ara yé ni bọ́ gba pírẹsidẹ́ǹtì lálejò bọ́ gba gọ́fúnà lálejò ọmọ táwọn tó lọ́n káyélé lọ́wọ́ mi ìjọ wọn bá wá kí ọkọ bọ́ọ̀ bá mọ̀ wọn sí lálejò ọmọ korónù ọmọ oró owó yọnu ọba wá kí ọ wọlé ìtúnlọ túnlọ́dàbọ̀ ọmọ nǹkan tó tún nǹkan tó gbé fún wọn ni olùsí eléyìí ọmọ yìí ọba àlejò ayé nù àlejò èṣù òun làwọn olórin wọn yíyàn wọn búyàn wàṣú ara olúwa ní àwọn akọrin yẹtọ́bí ohun gàwùn alamtara annahum fi kulli wadin yadimun wa ń yẹ kùlùn máa náà yẹ kọlù wọn máa sọ tí wọn ò ní lè ṣe iṣẹ́ wọn bá ti rí wọn bẹ́ẹ̀ wọn bá tọrọ tí mo fi ọfẹ kí wọn máa yìn wọn tó fẹ́ wọn bu ọ fún wọn lówó ó di méjì àlejò kẹta àlejò Ọlọ́run ọba fáwọn àbá tó ti jà fáwọn gbogbo ayé mà lówó Ọlọ́run ló fún ní nǹkan lọgbà lálejò máa dàlà àlejò kẹrin àlejò àná Muhammad ọmọ kéwú kéwú lọ́wọ́ tí ó padà dà fà bọ́ ọba gbà yín náà lálejò pé òòrùn lẹ́sàn ìgbà ìyàwó ẹbí máa ò rí bó ti kó ìgbà ọbẹ̀ lọ mọ́ta ọ̀rọ̀ náà bó ti lọ ìgbà ìwọ lọ kọ́ ọmọ mi lálùkùránì ló fi máa lùkùránì ké èmi náà fi yìí dá sí ẹ ìgbà gbogbo ẹjọ́ ọba mọ owó ná sírú ọ̀nà tá a wíwọ̀ yìí owó òwò yóò wó ìrẹ́ èso àbá mi. wà á ti yàtọ̀ wá ìyá láti. náà ni mo ti tú. wàlá òzálìkà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wàhálà mílẹ̀ fáwà ìdí níjàtẹ̀. owó kejì ni owó tàkọ́kọ́ ẹ má tẹ̀lé mi kò ní dàrú òun lówó tó ọ̀nà fún rẹ̀ owó ìran kejì owó lówó tí yẹn ń ná fún yẹn inú èyí tí yẹn ń ná fún yẹn òun wá pín sọ́nà mẹ́rin owó tí yẹn ń ná fún yẹn wọn lákọ̀ọ́kọ́ nìyí tó fi ṣe sàrà ẹlẹ́ẹ̀kejì nìyí tó fi tún ọmọlúwàbí rẹ̀ ṣe ọ̀nà àbólówó ẹgbẹ́ rẹ̀ ni àbọ̀ ọ̀nà àbábí odi méjì ọ̀yà ẹ̀kẹta. wíkọ́ tó lè erìdì kàbáàsì rẹ̀. dákúndákùn owó tó ná tó fi sọ ọmọlúwàbí rẹ̀ lọ́dọ̀ àwọn tó fẹ́ bàjẹ́. ìṣó. kàbáàsì lè ráàlì ní dábùn ìyájú ìṣó ara. ẹ náà nù owó tó ná pé káwọn olórin má bu ọ ọmọlúwàbí ẹ ló dé túnṣe. wàsálì dè sùfà. àwọn òmùgọ̀ èèyàn àwọn ọ̀fẹ́ kí wọ́n ta epo sí aṣọ funfun rẹ̀ ọba bù wọn lówó. wakọ̀ tí alísìn àti. àwọn tó lè bú yàn tọ́lọ́wọ́ sì máa bú. wákàfẹ́. àwọn kan wà tó máa ń bú ọ Ọlọ́run ní bú ọ. tó o bá ti fẹ́ wọ́n bú ọ ya fi owó di lẹ́nu pé má bú mi mọ́.
wọ́n ní bí ẹnu bá jẹ ọba ti jẹ nǹkan sẹ́nu àti jẹnu ọ̀rẹ́ èèyàn ọmọrú ẹ̀ ní èso. wákàfì sáré. owó téèyàn bí ti aburú lọ. fàáwá mi náà bàbá yìí di níyàtì. akayún náà sì tẹ̀sí. fàílẹ̀ nàbíyà. ànábì pé. kọ́ọ̀lù. ọ̀sọ̀ báyìí. máa wà ká ọ̀rọ̀ àdìlù bí ìrìjà o. owó tọ́mọ èèyàn bá ná tó fi sọ ọmọlúwàbí ẹ̀ lọ́dọ̀ àwọn tó fẹ́ bàjẹ́ ó ló ń sin ọ̀hún pàdé àwọn kan ó gbé àwọn eré abọ́ ìsìn àwọn wà ń bí iye bàbá o. wọ́n á sà wọ́n wá kí ọ. fún wọn lọ́wọ́ wọ́n bá fún wọn lọ́wọ́ òbí sọ bá ọ̀bá fún wọn ọ̀dá náà tó bá fún wọn tán wọ́n ní òní pọ́blẹ́mù lẹ̀ yìí ó sì ní ni wọ́n wí ẹ̀. èyí ò náà sọ̀rọ̀ mi owó tó fi tún ọmọ ẹlúàbí rẹ̀ ṣe lọ́dọ̀ wọn ṣé wọ́n rí wọn pé wọ́n jẹ yó orí jẹ sẹ́kù wọ́n wá ń sà wọn pé bàbá ò wá dáa fún ẹ àníkó gbé jáde èlé lọ́dọ̀ fún wọn ọ̀dẹ̀gbà àwọn ni máa lọ òléwu èèyàn nẹ́rú ẹ̀ kò burú. máa yọ ọtí ajíra ní àlàlẹ́ isi títí dáàmì. gbogbo àwọn ọmọ ìjọba kò tí ọ wọ́n jọ̀gá ọláwọn ọmọ ọ̀dọ̀ àwọn kan wà wọ́n àwọn kan fọṣọ àwọn kan tọ́jú inú ilé àbíkọ́ tí àwọn yìí ń náà lọ́rùn àbíkọ́ fún wọn lówó owó tó bá fún wọn náà ọ̀nà ìhun náà kò sọ sí ni. sọ́ọ́lì sọ̀rọ̀. ìran owó kejì nu téèyàn ná àkọ́kọ́ nú owó téèyàn ná èyí téèyàn ná fẹ́mi ara rẹ̀ ẹ̀kejì nú owó téèyàn ná èyí tó ọ̀nà fẹ́ lómi èyí tó ọ̀nà fẹ́ lómi ni mo ló pín sí ọ̀nà mẹ́rin èyí tó fi ṣe sàrà 1 èyí tó fi tó ọmọlúwàbí ṣe 2 èyí tó fi sọ ọmọlúwàbí rẹ lọ́dọ̀ àwọn tó fẹ́ bú ọ 3 èyí tó ọ̀nà fáwọn ọmọ ọ̀dọ̀ rẹ 4 èyí ò jẹ́ kejì. ìyàwó kẹta téèyàn ná tí fi já sí pé àpò owó àti wàhálà owó àti fìtínà owó ò ní rí ọ̀yà. sọ́ọ́lì sọ̀rọ̀. lówì ìṣó. Málò. ọ̀dáná sí àgbà. Málò ìsọ̀rí fún ìsánù ìyàmú àyàní. owó téèyàn máa ná ọ̀wà ná owó sí ààyè kan àmọ́ ààyè tó ná owó sí àǹfààní ọ̀kárí gbogbo àwọn èèyàn. lákìn yasulu bìí káyírá àmà. orí rẹ̀ ọ̀kárí gbogbo èèyàn. kàbínà ìní màsáàjìdì. owó tó ná tó fi máa mọ́sálásí. wàlùmọ̀dárì sẹ̀. owó tó ná tó fi kọ́lé ẹ̀kọ́. wàlùwàsí wàlẹ̀ irinṣẹ́ àti. owó tó ná síbi wáàsí báyìí sí ẹ̀rí owó kan wọ́n fi gbàgá owó kan wọ́n fi gbà kínní owó kan wọ́n fi gbélé owó kan wọ́n fi gbà tébù owó tó ná síbi bọ́rọ̀ ọlọ́run ó sì kárí ẹ̀rí inú àwẹ̀ àwọn kan máa ra program nínú tv ó ṣe nílànà báwa mùsùlùmí àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn ní ẹwu ọ̀nà tí wọ́n ń gbà gbé ẹ̀sìn wọn níyì oríṣiríṣi program wọn lẹ́ẹ̀mọ́ rí lórí tv àtòrí rédíò ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà ṣerú ẹ̀yin sì bá ń wí nígbà tẹ́yìn náà bá tún náwó fàáfàá mi kọjá pé yóò dérí tv yóò dérí rédíò lọ́ba múná lọ ọ̀tọ̀ ní tẹ́wì tí ó sọ ọ̀tọ̀ ní tí ó tún máa sọ àtúkàdáwò eléyìí náà wọ́n náwó iyebíye wọ́n ní wọ́n máa wá sọ̀rọ̀ ọ̀wá dúwé àdírẹ́sì rẹ̀ àwọn akpé nàbà 75 ló ń gbé ẹ máa wá mi wá èyí ò wọ́n ní owí àmọ́ ẹ̀yẹn náà tí bẹ́ẹ̀ bá ti rí àwọn ẹni tòótọ́ wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ ọlọ́run sáyé kí wọ́n bá ní fún àwọn lówó ẹ̀ fún wọn irú èyí tí dáúdà ṣe gbogbo owó tẹ́ ẹ bá ná síbẹ̀ ní ìsìtọ́ lọ́hùn lílì wáàzì wọ́n lè tẹ̀lé ṣáà. fàhádì jùmùlátù. gbogbo àwọn táwí. fàwáìdì ẹlẹ́màlì fìdí. àwọn àǹfààní owó nù nínú ẹ̀sìn àlìmáàlù. àlìmáàlù. wàlíbàlù. zinatulẹ̀ àti dùnìyẹ. wàlíbàkìyàtù sọ̀dẹ̀ àtù. kàìrọ̀ ìdára ìdíkà sáwà bá kàìrọ̀ àlẹ́ etí jówó lọ́gbọ́n níbi tá a náà sí lọ́gbọ́n èèyàn ọ̀nà wálíbànú kí ni dọ́mà. ẹ pé gbogbo àwọn ọmọ yín dẹlẹ́sìn mi ẹlòmíín bí ma ní kọ̀tọ́ ọlọ́run bí ọ. ìgbẹ́ pẹ́lẹ́ yẹ yín nǹkan bá fẹ́ gbọ́rọ̀ tí mo sọ ọwọ́ kásẹ̀tì mi ò sí dọ́mù sùfúfà wà á gbọ́rọ̀ tí mo sọ lérí ẹ̀. amáláfikún kí mọ́sálàì sọ̀rọ̀ nínú tí ń ba ìgbésí ayé ọmọ yín jẹ́ òun ni broken home. kí ni mo ti pè é? wọ́n ìyá wà lọ́tọ̀ wọ́n bàbá wà lọ́tọ̀ ẹ̀ gbójú kan náà. bàbá sọ fún ọmọ pé tèmi ni ọgbọ́ ìyá rẹ̀ ń pín mọ́gbọ́ tiẹ̀. ìyá pé tèmi ni ọgbà bàbá pé wọn gbọ́dọ̀ dá lóhùn. ìdí ẹnu tá ànábì ní ẹyẹ kọra yín lẹ́ ń kọ̀ púpọ̀ bẹ́ẹ̀ bá kọra yín lẹ́ ẹ bá yé àwọn ọmọ yín jẹ́.